wá fi hàn ẹgbẹ́ nínú tí wọ́n gbẹ̀yìn ẹgbẹ́ yẹn náà máa ti òkú yẹn bọ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn mẹ́tẹ̀ẹ̀ta ló dẹ̀ nítumọ̀ ó dẹ̀ níran àwọn tí wọ́n máa ń sìnkú wọn bẹ́ẹ̀ àwọn tó ń sìnkú wọn lóòró wọ́n gbà wípé ayé yìí orí òòró la gbọ́dọ̀ wà ní aim and objective fún wọn àwọn tí wọ́n ń sìnkú ní dùbúlẹ̀ àwọn máa ń rò pé kókó ó lè sùn kó nara àwọn tí wọ́n wá ń sìnkú lẹ́gbẹ̀ẹ́ yẹn jáwọn àwo so pé the distance pé ká máa wá sìnkú Islam kọ́ ló gbé à ń gbẹ́ kíní kan ń gbẹ́ ládìwá o oye àwọn bàbá wa ti létò ètò wọn ìṣe wọn ni ó dẹ̀ ní bó ṣe ń ṣe nǹkan wọn nínú ètò wọn náà ni wọ́n létò fún sìnkú nínú ètò wọn náà dẹ̀ ní adìyẹ ìrànà wà tán ní kì í ṣòwò àjẹgbé oye so ṣùgbọ́n àwọn tí wọ́n kọ́kọ́ sìnkú láyé ẹ rí i pé òun là ń pè ní àwọn animism àwọn ni wọ́n bẹ̀rẹ̀ religion ní gbogbo ayé ọlọ́dẹ ni wọ́n ẹ lọ sáàṣì the oldest religion in the world is animism àwọn ọlọ́dẹ yẹn àwọn ni wọ́n ń bá àwọn ẹ̀mí inú igbó pàdé àwọn spiriti igi spiriti odò náà wò pé àsáyé tún kù síbì kan ibẹ̀ yẹn ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn ẹ̀mí oye wọ́n wá ń wò pé ọ̀nà wo la lè gbà ṣe àwọn ẹ̀mí tó ń bá pàdé yẹn ni wọ́n ń sìn ni wọ́n ń kí ni wọ́n ń bọ ni wọ́n ń bẹ̀ gẹ́gẹ́ bíi pé àwọn ni wọ́n ń fún wọn lágbá. àti ní gbogbo nǹkan yẹn kí Islam dodo àti ń ṣe gbogbo nǹkan yẹn kí Islam dode àti ń sìnkú àti ń ṣe kómọ àti ń ṣe gbogbo ẹ̀ kí Islam dode Islam kọ́ ló kọ́ wa ní gbogbo nǹkan tá à ń ṣe lẹ́nu ẹ̀rẹ̀ nísìn so bàbá ètò láyé ó ṣe abẹ́ receive call kí wọ́n bá lọ àti ń ṣe gbogbo ẹ̀ kẹ́sì Islam dode bàbá ètò láyé já lọ kí wọ́n bóyá network. wọn àjálọ network ni ẹgbọn sókè ẹgbọn sókè. ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bá délẹ̀ nǹkan tí bàbá ètò láyé ń sọ ìtàláwà àti ìsìnkú máa pọ̀ lóyún ìran kọ̀ọ̀kan ní bá ṣe ń sìnkú ẹ̀ ìran kọ̀ọ̀kan ní bá ṣe ń sìnkú ẹ̀ kí Islam tó dé àti ìṣèkó mọ́ àwa la pé ọlọ́run Elédùmarè kí Islam tó dé. bàbá wa kó lọ yìí sìn án sọ pé àwọn apá kan wà pé ká máa wàlẹ̀ ní pé òkú náà máa gbé sẹ́gbẹ̀ẹ́ ní pé à ń gbé sínú ilẹ̀ náà ṣé ká bá gbé sẹ́gbẹ̀ẹ́ náà báwo ni ṣé àpẹ́ ìyẹn á má da ìpẹ̀ bó ní kàbí ìdá ìpẹ̀ bó. bá mi ìtàláwà báwo la máa ń sìnkú mùsùlùmí. bẹ́ẹ̀ sọ̀rọ̀ o gbọ́ mi ká sọ̀rọ̀ ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ bó ṣe ẹ ti gbọ́ mi bọ́n lábẹ́ ṣé kí wọ́n sọ̀rọ̀ àwọn gánà fún yín bọ́n ṣe ń sìnkú lóríṣiríṣi ibi iná sọ fún yín kò yé yín ibi tẹ́mi gbé wa nǹkan tó ń tẹ́rẹ́ sí tèmi ní pé báwo náà ṣe ń sìnkú lẹ̀ Yorùbá kò yé yín ṣé kí Islam tó dé nítorí Islam dé 1500 ans ni àwa Yorùbá ti wà 2500 ans àwa Yorùbá ti wà kí Islam tó dé kẹ́sì Islam tó dé ṣé kí Islam tó dé ṣáà yìí sìnkú ni àbí àwọn ẹja la máa ń gbé fún náà máa ń jẹ kí Islam tó dé ṣáà yìí ṣe ìkómọ àti ṣe gbogbo nǹkan yẹn kí Islam tó dé so bọ́n ṣe ń sìnkú tán da ẹ̀pẹ̀ bóyá bàbá ètò láyé wà padà ṣàlàyé yẹn fún yín èyí kọ́ ni kókó nǹkan tá à ń sọ kókó ohun tá à ń sọ ni pé ṣé wọ́n ti ń sìnkú nílẹ̀ Yorùbá kí Islam tó dé nítorí àwọn bàbá wa ń sìn òkú gbà tí Islam dé. báwo lọ sìnkú gbà nílẹ̀ Yorùbá. èmi gángan fún alára mi ìtàláwà èmi gángan bí mo ṣe wà yìí mo lè ṣàlàyé bó ṣe sìnkú gbà nílẹ̀ Yorùbá fún yín. ṣe sùúrù làkà mo mọ bí tí lọ mo fẹ́ gé kúrú ok kí bí yín lọ́rọ̀ bá ṣe wà yìí láyé tá a wà yìí bá ṣe wà ń kú tọ́nà àbí bí tẹ́wà mí má bí tẹ́wà ṣé ẹni tí kì í ṣe mùsùlùmí ṣé tó bá kú wọ̀nyí sí ṣé kò ní bá ṣe ń sìn ẹ fún mi lésì ẹ dá mi lóhùn yẹn ẹ ṣí mi kúrò yìí. èmi ìrí díẹ̀ nìyí mo fi bẹ̀rẹ̀ lọ́wọ́ yín sí mo fi bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ìgbà ìsìlámù lẹ̀. ìtàláwà ẹ má kọ bọ̀dá sọ̀la ẹ ṣe sùúrù ètò láyé ti dé padà ẹ ní sùúrù alibarika ẹ mú. ẹ ṣe sùúrù o ti gbọ́ bàbá ètò láyé káàbọ̀ mo ń bá ẹni yìí sọ̀rọ̀ kan kí parí ẹ̀ pẹ̀lú ẹ̀ bàbá ètò láyé wà gbà wọ́ kí Islam tó dé
alábòsí kan ni bàbá yìí Ọlọ́run. tí wọ́n máa sin Albarka mut jọ Albarka mut. gbogbo yín bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àlè gbọ́ra wa yé sẹ́ yóò máa di kiri ṣe gbogbo ṣe sí fún oníkálukú lọ́rọ̀ sọ tó bá yá ṣé wọ́n máa ń sin àbí wọ́n yìí sí tó kú bá kú ẹjọ́ ìṣe mùsùlùmí ṣé wọ́n sin. Monsieur Sola gbọ́ láyé mi náà kẹsọ́ mẹ́ta mọ́ béèrè o méjì mọ́ sọ o. ẹ ṣe sùúrù ẹ máa distract wa mi dà. n tẹ béèrè ni pé báwo náà sì kú gbà ẹ bá ti. nílẹ̀ Yorùbá fún mi lé fúlẹ́sìkàsọ́nà ẹ̀mẹ̀ Ghana ẹ̀mú Ghana ẹ̀mú Togo ẹ̀mú bìkà ilẹ̀ Yorùbá kẹ fún mi fún mi kí ni Yorùbá. program tẹ́mi ń ṣe mí báyìí ẹgbẹ́ èdè mi program tí mo ṣe mí báyìí kì í ṣe ẹ bá fẹ́ mọ bó ṣe ń sìnkú gbà lẹ̀ Yorùbá ẹ lọ ilé ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn bàbá yín tó dé pé Ìṣọ̀lá èmi gángan fún alára mi mo ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yọ̀fù sọ̀npírì ìsín èmi wá ń bí yín ṣé kí Islam tó dé ṣé wọ́n yìí sì kú nílẹ̀ Yorùbá ìkàkí ìmọ̀ ló bí mi ìkàkí ìwọ̀ ọmọ rẹ̀ mi bí wọ̀ ìkàkí ìwọ̀ ọmọ rẹ̀ mi bí wọ̀. ṣẹfẹ́ gbọ́ Yorùbá mi ẹ ṣe sùúrù mi sọ báwo náà sì kú gbà mo ní ṣe kí Islam tó dé ṣé ọmọ sì kú nílẹ̀ Yorùbá bí wọ́n sì. ebi kama sibi mi o ma ìmọ̀ fi bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ìmọ̀ fi bẹ́ẹ̀ lọ́wọ́ accepté ètò láyé ní kò accepté àwọn accepté ètò láyé ní kò accepté àwọn. Godwin bàbá mi ìtàlá èmi gangan fún alára mi kẹ́tò láyé ò bá tẹ̀ fún ilé sí bá ṣe sìnkú èmi gan sìnkú ìsọ bá ṣe sìnkú lẹ̀ Yorùbá fún yín. ẹjọ́ òfin padà wá kó béèrè ẹ̀kẹ́ ọ̀fẹ́ Islam jọ. bàbá ẹ bá mi bí wọn ẹlí báwo ni ó ṣe ń rí ibi ọmọ gbà ṣáànàbì lọkọ wa ni bá a ṣe ń rí ibi ọmọ tá a bá bímọ ẹbí wọn ṣáànàbì lọkọ wa bá ẹ̀sọ́ tí mo ṣe ìṣọ̀lá bí ẹ̀sọ́ tó ní ìlàkà yìí ni wọ́n béèrè lọ́dọ̀ ẹ̀ pé ìkẹta ń béèrè lọ́dọ̀ ẹ̀ wọ́n béèrè pé ṣé ok bóun ṣe ń sọ̀rọ̀ gbà ó dà pé Islam ló wá kọ́ wa bọ́n ṣe ń sìn òkú fi ń béèrè lọ́dọ̀ ẹ̀ pé. olówó ìdákọ́ ni Ìṣọ̀lá bá mi gbégun ke jọ Ìṣọ̀lá bá mi gbégun ke wá jọ. Ìṣọ̀lá mọ́tò àní èmi gangan kí bàbá ètò láyé ò bá fún èsì èyẹn à ń pè wọn àtẹ̀fẹ́ sọ sí ọ̀rọ̀ kéèké ni èmi gangan ń fún lésì bá a ṣe ń sìnkú nígbà wáṣẹ̀ nílẹ̀ Yorùbá ń fún lésì. bí oh God kí ni ṣọ́ọ̀bù mi ni mo sáré lọ refresh ó tán bí mo ń sọ̀rọ̀ yẹn ni. bàbá ètò láyé ó fẹ́ waste time yìí. kò gbọ́ dáhùn ẹlẹ́ẹ̀kejì yẹn àbí. no ohun tó sọ ni pé ká sọ gangan bá ṣe ń sìnkú gbà nílẹ̀ Yorùbá mo ní kó lọ béèrè lé. òun wá dà báyìí. Ìṣọ̀lá gbẹ̀gùn kejì gbẹ̀gùn ke. fún wa lẹ́sìn tó fún sí. tó bá send request ẹjọ́ ẹ gbé. gbẹ̀gùn ke. ẹ bá gbé. so afa wa ok Albarka kílẹ̀ fẹ́ sọ gbóhùn sókè ká gbọ́ yín. Albarka gbóhùn sókè. topic tọrọ mi ni àgbà ọdún. ẹ káàárọ̀ gbogbo àti àwà lórí ètò Ọlọ́run àṣàánú kálukú wa ṣe rí before kó tó di pé a bẹ̀rẹ̀ already mo ń gbọ́ programu afa din tó ìyẹn mo kọ́ ní ọ̀rọ̀ lé lórí bẹ́ẹ̀ tí bí ètò láyé ṣe wọlé bí ẹ ṣe wọlé pẹ̀lú ìbéèrè tí tààlà wà béèrè yẹn mo wá wò pé ó yẹ kí mi náà tún jẹ́ àǹfààní kan àbí kejì ètò láyé sọ fún wa pé nígbà tẹ́ni yẹn béèrè pé bó lè dá sí dáyé bẹ́ẹ̀ wọ́n sọ pé alàlẹ̀ wò ṣe ẹ̀dẹ̀ rí èmi tí wọ́n wo programu yìí dáadáa tí mo wò pé ẹ̀kọ́ wà ń bẹ téèyàn rí kọ́ torí mo ti wọ programu yìí dáadáa bẹ́ẹ̀ Sọlá mo dẹ́n rí one or two things but sẹ́yìn pé nínú béèrè téèyàn bá fẹ́ béèrè irú ìtàlá wà ń béèrè tó yẹ kó sọ nípò ní ìdí ẹ̀rí tí ètò láyé fi ń dùn lóhùn bẹ́ẹ̀ wọn ọmọ mi fẹ́ pù tiẹ̀ ló jẹ́ kí kíní yẹn ọmọ di rough ẹ understand ìsàlẹ̀ lèmi náà wà tèmi náà ti ń gbọ́ ogun tẹ́ ń sọ tí mo dẹ́n rí pé kíní ń wọlé kódà tí àfàdín bí wọ́n ti ń sọ méjèèjì mọ̀ ń check papọ̀ ètò láyé lèmi ọba wa béèrè lọ́wọ́ wọn pé nǹkan bí méjì mẹ́ta mo rí jọ́ tìǹú kan tí a sọ kẹ́lẹ́ mọ̀ pé mò ń kẹ́kọ̀ọ́ ni mò ń jọ́ tiẹ̀ dáhùn ṣètò láyé wà ráǹdì. So wọ́n sọ fún wa pé wọ́n ní gbogbo nǹkan tá à ń lò ilẹ̀ ni ó ń provide ẹ̀ fún wa wọ́n dẹ̀ tún ní ẹni wá ní pé kí ìtàlá wà kọ́sọ̀ kan tí ń wá láti sánmà wọ́n wá mẹ́sàn pé òjò ń rọ̀ láti sánmà ètò láyé wá sọ pé òòrùn ní ń rọ òjò yẹn fún wa torí ilẹ̀ lómi wà lómi tí ń bọ́ sí àti ṣàlàyé bí òòrùn sí ń rọ̀ kí ẹ jẹ́ fi kéde kún òòrùn ló ń fa òjò láti ilẹ̀ sókè wọ́n sọ pé òòrùn ló ń fà tójú òfin rọ̀ láti sánmà ẹ jẹ́ béèrè ẹlẹ́ẹ̀kejì sódà wọn ò lè dáhùn rẹ̀ papọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní pé ìgbà gbogbo wa ta bára wa láyé ẹ̀mí kan ló dá wa alálẹ̀ wù ni báwo gan ni ẹ̀mí yẹn ṣe bóòlù ẹ̀mí yẹn ṣe dáyé
gbọ́ dáadáa jẹ́ kí ètò láyé reply yìí. ok ẹ ní wàhálà ẹ jẹ́ wọ́n tún ṣàlàyé fún mi torí mo jọ́ ọ̀tí ẹ̀ dáhùn ni. ẹ bá máa gbọ́ mi dáadáa mo sọ fún yín mo ní gbogbo ń dá ń lò nínú ayé ò kọjá alẹ̀ torí pé ayé ò kọjá alẹ̀ kò sọ̀rùn ayé kò kọjá alẹ̀ orí ilẹ̀ yìí náà ni gbogbo nǹkan wa gbogbo ń tá a dẹ̀ ń lò náà orí ilẹ̀ yìí ló wà. oye now wọ́n wá béèrè pé òjò ńkọ́ mo wá sọ fún wọn gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ ní ìjẹ́ ìjẹun oye ibẹ̀ yẹn ni mo ti wá ń sọ fún wọn pé ilé ọjọ́ náà má jábà bó ìṣá ọba o rárá. ẹ jẹ́ mi ọbọlẹ̀ ẹ jẹ́ mi ọbọlẹ̀. mi fẹ́ já wọn mo fẹ́ ok ìṣọ̀lá ló mọ bọ́lẹ̀ ẹ jẹ́ kí gbé wọlé bọ̀dà tó bá fara balẹ̀ yóò gbọ́ wa. mo ń gbọ́ yín o. ìtàláwà tá bá bí ẹ lọ́rọ̀ kó fún wa ètò láyé mo ń gbọ́ yín. mo ń bọ̀ ẹ jẹ́ kán dẹ́ni yẹn lóhùn náà. bàbá mi ètò láyé èmi ò bá ní kí àlùbáríkà kan dúró ná kẹ parí ohun tẹ ẹ start pẹ̀lú ìtàláwà ẹjọ. ẹ jẹ́ kí n sáré dáhùn. ẹ mọ̀ pé ìmú débi síwájú kí wọ́n dáhùn. ẹ jẹ́ n sáré dáhùn lóhùn ẹjọ. ẹ jẹ́ kí wọ́n dáhùn so that yóò lè tẹ irú ẹni yẹn tó sọ pé òun fẹ́ fi ìsìlámù lẹ̀ ẹ understand àwọn náà bùkátà sí ẹ̀rí ní àfi ní pé táwọn bá rí àwọn lè fi ìsìlámù lẹ̀ but téèyàn bá ń sọ̀rọ̀ téèyàn bá rí proof sàn pé àti lè fẹ́ ṣe nǹkan yẹn. bàbá mi ẹ jẹ́ kí a ṣe báyìí wọ́n pe kinní kan ní evaporation okay. so òun náà ni water turns to vapor. okay. oye òun ni heat from the sun warms river lakes ocean and soil ṣé n gbọ́ báyẹn o. okay mo wà pẹ̀lú yín. ó ní waters change from liquid to gas. okay. nígbà tí òòrùn bá gbóná tóòrùn bá tàn sínú odò tó tàn sí àwọn ààyè omi àwọn ààyè àti inú ilẹ̀ ṣé mo pé inú ilẹ̀ lómi oye tó bá gbé omi yẹn á wá tàn yóò change sí soil oye ó máa change liquid gas oye ń bẹ̀ yẹn so bí ìgbà tá a gbómi kaná tó wù rẹ̀ bá síbi kọ́fà. ẹ máa gbọ́ ìgbóná òrùn yẹn ó máa jẹ́ kí omi yẹn kó change sí liquid from liquid to gas yẹn ló máa wá rise into the air oye máa yẹn tó bá wá rise into the air ìyẹn ni wọ́n ń pè ní kíni o evaporation oye máa yẹn so even gan plant gan máa ń release omi tó ń pè ní transpiration so pẹ̀lú jíjáde yẹn tó ti di gas tó ti lo òkè yẹn tó bá ti ṣarajọ dáadáa tó ti pọ̀ ló máa wá padà wá di yóò wá padà wá di pé ó máa di jábọ̀ padà slow tó bá ti pọ̀ àwa máa tó ti wúwo lókè ó dẹ̀ nídìí heavy tó fẹ́ fi wálẹ̀ a máa wá wúwo a máa lọ a máa bọ̀ lókè òun ló máa wá di ètò láyé ẹjẹ ràn yín lọ́wọ́ ń bẹ̀ yẹn tó bá ti heavy. ètò láyé lẹ̀ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kí wọ́n sọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ ń bọ̀ because kìíní yìí form 3 form 1 ti kọ́ àwọn èèyàn ní kìíní báwọn afọ àṣewá ń wá bí tí wọ́n láwọn ọmọ ní òye ni pé òkè ló ti wọn sọ pé àwọn ọmọ ẹ má sì wá tó bá ti dókè ó máa heavy tó bá ti heavy ẹ máa gbọ́ tó bá heavy condensation máa take place tí condensation bá dey take place then comes rainfall òjò máa rọ̀. After evaporation, we have condensation of water. After condensation of water, then we have rainfall. Period. Babetulaye continue. So inú ilẹ̀ lòjò tá a rò pé ń rọ̀ yẹn ti ń rọ̀ o kì í ṣe pé sánmọ̀ kan ni omi sá pamọ́ sí o ntójójò yẹn náà inú ilẹ̀ lòun náà ti wá mo wá ní tẹ́ bá fẹ́ quote mi wrong pé alalẹ̀ wù ni pé inú ilẹ̀ ni gbogbo nǹkan ti jáde ẹ kàn fún mi ní nǹkan ẹyọ kan tá à ń lò nínú ayé tó ti sánmọ̀ wá so òjò tán fún mi yẹn mo ti àti fún wọn lẹ́fídẹ̀nsì ẹ̀ tí nǹkan mi bá tún wá kù wọ́n lè fún mi. ṣé mi lè mẹ́sàn ẹyọ kan ẹ ṣeun gan sa ẹ ṣeun gidi gan. ṣé mo lè mẹ́sàn ẹyọ kan náà rẹ̀ bóyá ìyẹn náà lè ní explanation torí mo wà pẹ̀lú pentiment jẹ́ ọ̀tẹ̀. irú oòrùn tó ń fa omi yẹn lọ sókè ṣé àtilẹ̀ oòrùn yẹn náà ti wá. oòrùn ò sí nínú ayé tá a wà. ìbáyọ̀ náà lálẹ́ wù láti lẹ̀. ẹ máa gbọ́ àwọn ìbéèrè tẹ́ ń béèrè yìí dédé pé intestine tó kọ ẹ máa gbọ́ intestine sọ fún wa ni pé oòrùn máa ń yọ oòrùn máa ń wọ̀ nínú ayé irọ́ dẹ̀ ẹ̀sìn wo mẹ́sàn. nínú ẹ máa gbọ́ sà ẹni sọ̀rọ̀ nínú àwọn nǹkan tí àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn tí wọ́n fi mọ̀ pé èèyàn ló kọ Kùránì nìyẹn oòrùn yọ oòrùn wọ̀ nínú ayé because oòrùn gan tóbi jù nínú ayé yìí lọ
you know oòrùn máa ń transparent sínú ayé ni oye àwọn méjèèjì jọ ń rìn pọ̀ but oòrùn ẹ̀gbẹ́ tí ayé bá kọ sí oòrùn ni àwa máa rí pílẹ̀ mọ́ ló fi jẹ́ pé ẹ fi lè rí gbogbo ayé yìí kó kílẹ̀ mọ́ ní gbogbo ayé lẹ́ẹ̀kan náà torí pé ẹ̀gbẹ́ kan ni oòrùn kàn ń wọlé sí transparent oòrùn ẹ̀gbẹ́ kan ló kàn wọlé sí ẹ̀gbẹ́ tó wọlé sí yẹn làwọn máa wà láwọn ibi tó bá kọ̀yìn sí làwọn wà lóru òye kí ni mò ń sọ fún yín ni pé oòrùn tẹ́yìn wò yẹn oòrùn tóbi ju inú ayé tá a wà yìí lọ oòrùn sínú ayé rárá. ibo ló wá wà sá. òye so tẹ bá wá ń sọ̀rọ̀ oòrùn tẹ bá ń sọ̀rọ̀ oòrùn ẹ ò ní sọ̀rọ̀ oòrùn sínú ayé rárá. Alberta ẹ lọ sùn rárá ni àbẹ̀wò ẹ lọ sùn rárá ni. even mo lọ sùn rárá sá. ṣé mo ṣe béèrè yẹn ṣé kọ̀ wá òkè àgbọ̀ báwọn fà á lọ tí wọ́n dà wọ́n láàmú ni. ẹ filẹ̀ jẹ́jẹ́ ẹ ti muslim ẹ filẹ̀. ẹ ṣe sùúrù ẹ̀yin méjèèjì ẹ sáà ní sọ̀rọ̀ pọ̀ ẹ ní sọ̀rọ̀ ẹ ṣe sùúrù. yes explain mo understand wọn. ẹ understand. ẹ ṣe sùúrù ẹ fún mi 2 minutes kí báyìí sọ̀rọ̀ tẹ́rí gbogbo ń tẹ́bẹ̀rẹ̀ kù náà ti máa ń kọyàn very easy thing ó yẹ yín àwọn irọ́ tá alukurani pa fún wa nìyẹn tá fi rí pé alukurani ọmọ ẹ̀dá ènìyàn ló kọ́ alukurani sọ fún wa pé òun máa ń wọ̀ òrùn ò dẹ̀ yí wọ̀ òrùn ò yí wọ̀ ibi tí ilé ayé bá kọjú sórùn bẹ́ẹ̀ wá ṣe wà ní Jámánì lèmi wà àárọ̀ la bàbá yìí òrùn ràn ọ̀dọ̀ wa kọjú sórùn ni òrùn kan tóbi ju ilé ayé lọ tó oòrùn ò sí ilé ayé ẹ mọ̀ planet mélòó ta ni bí 8 tó ilé ayé yìí ló kéré ju gbogbo planet ta ni ilé ayé yìí ó kéré ju gbogbo planet ta ni ẹ lọ ṣèwádìí tẹ́ bá ní fóònù lọ́wọ́ dátà lẹni lẹ fi wá orí TikTok ẹ ṣe ṣèwádìí àwọn nǹkan yẹn kò sí ohun tá à ń jẹ ilé ayé tá à ń ṣe ilé ayé gẹ́gẹ́ bí bàbá ètò ìlàyé ṣe sọ ilẹ̀ ní gbogbo ẹ ti kò sí ohun tó fò wá látòkè tí ẹ bá ti wọ plane rí kò sẹ́ni tí ó sọ fún yín kẹ́ tó mọ̀ so àwọn ìbéèrè kan wà kò ní ṣe pẹ̀lú tá à ń sọ bí oye bàbá ètò ìlàyé ẹgbóhùn sókè ẹ bá ìtàláwà sọ̀rọ̀. wà á ṣe ìtàláwà ní kẹtàkù Albarka ẹ dákun ẹ mute ẹjọ Albarka ẹ dákun ẹ mute Albarka àwọn ni wọ́n ní kí n béèrè náà Albarka ẹ mute náà ẹ mute náà because mo rí pé ẹ ní ìmọ̀ nínú tẹ́ ẹ lọ. ẹjọ ṣé mo lè sọ̀rọ̀. bàbá mi ètò ìlàyé ẹ bá ìtàláwà sọ̀rọ̀. ẹ bá ìtàláwà sọ̀rọ̀ náà. mo bọ̀ àdéhùn ni ìtàláwà ṣe ìtàláwà ní tí n bá dáhùn lóhùn béèrè mẹ́tẹ̀ẹ̀ta àwọn máa fi Islam lẹ̀ lónìí mo dẹ̀ mọ́ ká fà ní wọn kódà torí ẹ̀ mo tún ṣe sáré lọ ṣe data. wọ́n sọ pé ẹ̀ tí ìdáhùn àwọn lé èkejì náà bá lọ yẹn. ẹ̀yin náà ẹ má contradict wọn. ẹ ṣe sùúrù amúlùwà ẹ ṣe sùúrù sẹ. ta ló sọ pé ọ̀rọ̀ mi ò correct ṣé vibes ni. èmi ni dín vibes bẹ́ẹ̀ni. lẹ sọ pé ọ̀rọ̀ mi ò correct. mo fẹ́ mi náà láàyè ni mo fẹ́ kó tí ń rántí. ẹjọ mo ń bọ̀ Albarka. yes I know what I'm saying. Albarka gbogbo ẹjọ ẹ wo bí irọ́ ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ìmọ̀ ẹ máa dákẹ́ mi náà then let me explain my own side. hello ẹ bá mute mi jà yín bọ́lẹ̀. you cannot mute me sir. hello I was here since I came here before everybody your own side. Mute now. ok ẹ bá ìtọ́lá ẹgbóhùn sókè jàre. ṣé bẹ́ẹ̀ yẹn ó bá tiẹ̀ wá sọ̀rọ̀ tí ó parọ́ àwájú àárín àwọn ọ̀jọ̀gbọ́n ibi táwọn bàbá òrìṣà ọba bàbá Adébáyọ̀ gbogbo wọn wà níwọ̀n ó yẹ kí ó kàn lè sáré máa ṣe research ẹ bá ṣe sọ̀rọ̀ yẹn wá sáré máa ṣe research straight kò ní jẹ́ pé Kùránì yẹn náà ló máa sọ pé Allah sọ pé orí ò pé need to think. Bàbá mi Ìtàláwà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n lè béèrè nígbà tí nẹ́tíwọ̀kì sọ mí kalẹ̀ pé báwo ni Yorùbá gangan ṣe ń sìnkú àbí mi ì gbọ́ wọn dáadáa ni. báwo ni Yorùbá ṣe ń sìnkú. kọ́ńtọ́ máìkì wọn ká gbọ́ wọn. bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀ mẹ alákọ̀ọ́kọ́ náà ẹni pé alalẹ̀ wò ni ẹni pé alalẹ̀ wò ni mẹ́rin àrin méjì yẹn kò yé mi sí dáadáa o nítorí èmi mọ̀ pé kí afẹ́fẹ́ ṣẹ̀dá ẹ̀dá yẹn sílé ayé àtọ̀ tí àtọ̀ ní kúfà kó fi wá ní ayé bẹ̀ mẹ́ ayé bẹ̀ yé sọ pé alalẹ̀ wò ni. ẹjọ Ìtàláwà tí ó bá jẹ́ àtọ̀ náà fi ń bí àwọn èèyàn ẹ̀dá àkọ́kọ́ ń kọ́ àwọn wo ló lájọṣepọ̀ tán fi bí àwọn. The first person in the world àwọn ẹ̀dá àkọ́kọ́
àwọn tó ọkùnrin àtobìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ jọ lájọṣepọ̀ yẹn báwo làwọn ṣe jẹ́? tí n bá wá sọ pé alalẹ̀ wù ni ṣó túmọ̀ sí pé mi àti yín lalẹ̀ wù ni? àmọ́ mi pé àwọn the forefathers wa àwọn ẹni àkọ́kọ́ yẹn wọ́n lalẹ̀ wù ni látara agbára àwọn ẹ̀mí àwọn irúnmọlẹ̀ ni wọ́n fi lalẹ̀ wù, torí pé nígbà tí ènìyàn ó máa lajú ọwọ́ àwọn irúnmọlẹ̀ ló lajú sí ni wọ́n fi oyè ni wọ́n ọwọ́ àwọn irúnmọlẹ̀ náà lajú sí. àwọn irúnmọlẹ̀ yẹn ò dẹ̀ jìtá wọ́n sọ pé rárá o ẹnìkan bẹ́ o àwa náà ò mọ àrírí ṣùgbọ́n Olódùmarè ni òun ló rán wa, iṣẹ́ tó rán wa là ń jẹ́, ọ̀rọ̀ rẹ̀ sì là ń sọ lẹ́nu. oyè wọn ò wá sọ pé inú space ló wà. tí Yorùbá bá ní kinní kan ọ̀run ò túmọ̀ space, ohun tọ́run túmọ̀ sí níbi tó ò rí, ibi tójú rí ò tó, in tó pamọ́ fún ọ náà ń pè lọ́run, in tó pamọ́ fún ẹ òun náà ń pè ní ọ̀run. oyè so tí n bá wá ní gbogbo alalẹ̀ wù ni nígbà tí àwọn bàbá wa bá ti jáde láti inú ilẹ̀ àwa ń kọ́ kí la máa pera wa kó játọ̀ náà fi bí wa náà àtọ̀ ìlalẹ̀ wù náà ló dà wá náà kò jìnnà. àtọ̀ ìlalẹ̀ wù ló di àwa tó bá ń béèrè pé ibo lè yàn báwo la ṣe jẹ́ a máa padà sánà tí ó jẹ́ ìpìlẹ̀. so ẹni tó bá fẹ́ béèrè pé báwo la ṣe jẹ́ ó gbọ́dọ̀ mọ̀ pé wọ́n bí wa náà ni, ṣùgbọ́n lẹ́yìn bíbí wa yẹn ẹni àkọ́kọ́ tá ọkọ́ dáńkọ́ gbogbo kinní yẹn ni àwọn ẹ̀sìn náà lọ package ẹ̀ òun náà wá ń sọ pé kinní kan kàlákọ̀ ádámọ̀ ṣe sọ pé dídá ádámọ̀ yẹn kì í ṣe inú ilẹ̀ kán wá wo challenge táyé máa fún wọn ò lè sọ kọjá ìmọ̀ ayé. zobo yìí jẹ́ nìyẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ béèrè wípé báwo la ṣe ń sìnkú nílẹ̀ Yorùbá kẹ́sìn ò tó dé. oyè so ọ̀nà àwọn nǹkan máa kàn líìsì àwọn ọ̀nà táwọn bàbá wa máa ń gbà sin òkú. àkọ́kọ́ ni ìmúlòlùfẹ́ àti ìbáṣepọ̀ pẹ̀lú òkú, òun náà ni ìkẹ́dùn. lágbájá kú gbogbo wọn ń lọ ọbẹ̀ nìyẹn láti lọ ṣèkẹ́dùn fáwọn ẹbí ẹ̀. ìkẹ́dùn làkọ́kọ́, wọn á lọ bá ẹbí yẹn kẹ́dùn pé wọ́n kú ara fẹ́ra kù. oyè Yorùbá ò gbà wípé ẹ̀dá máa ń kú pé ó wá kú ó di ayé ẹ̀ títán rárá. Yorùbá gbà pé ó ṣípò padà. gbólóhùn ikú ẹ̀sìn ló mú wá, kò sí èèyàn kú rárá. wọ́n á ní lágbájá ṣípò padà ní gbólóhùn àwọn bàbá wa. téèyàn bá ti wá ṣípò padà yẹn oyè wọ́n á lọ ṣe ìkẹ́dùn fún àwọn ìran rẹ̀. oyè so ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ṣe kí ni o, wọ́n wá ṣe ètò, ó wá kù sórí ètò ìbùsínmi òkú ẹni tí ò sí mọ́. wọ́n ṣètò, torí pé àwọn bàbá wa ní sáré wọ́n èyí sòkú wọn jẹ wọn èyí dẹ̀ ha fájá kẹ́sìn ò tó dé. oyè wọ́n ní ààyè inú ilẹ̀ ni wọ́n sìnkú sí. mo sọ fún yín pé tá a bá ń sọ̀rọ̀ pé ta lẹni tó kọ́kọ́ ní à ń tẹríba fún nǹkan kan nínú ayé àwọn ọlọ́dẹ ni. gbogbo ẹ̀kọ́ tí wọ́n fi ń dáyé wa láàmú yìí lónìí ẹ̀kọ́ àwọn bàbá wa ni. oyè àwọn ọlọ́dẹ ni wọ́n kọ́kọ́ sọ pé èèyàn máa ń pé wọ̀ nǹkan kan, torí pé àwọn ọlọ́dẹ ni wọ́n kọ́kọ́ rí ẹ̀mí. tá a bá ń sọ̀rọ̀ ẹ̀mí, àwọn ọlọ́dẹ ni wọ́n kọ́kọ́ bá àwọn ẹ̀mí igbó pàdé, àwọn ọ̀ṣọ́ọ̀ṣì. oyè so àwọn ọ̀ṣọ́ọ̀ṣì àwọn ọ̀sán láwọn ẹ̀mí dáadáa. so àwọn ọlọ́dẹ wọ́n mọ ẹ̀mí, wọ́n rí ẹ̀mí àwọn bàbá wa dá nǹkan mọ̀. so lẹ́yìn tí wọ́n bá ti ṣe ibùsínmi òkú tán ti ṣe yẹn tán, oyè wọ́n ò wá ṣe kíni o, wọ́n wá bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ikú àti àkọsílẹ̀ àṣà. ìṣẹ̀lẹ̀ ikú yẹn òun náà ni pé wọ́n bára wọn sọ̀rọ̀ nípa tán pè ní reincarnation àti wáláyé òkínní kan táwọn àfáà sọ di wáàsí lónìí. oyè wọ́n wá ṣe ètò àṣà, àkọsílẹ̀ àṣà òun ló mú ẹdìyẹ ìrànà àtàwọn nǹkan kan. nígbà tí òkú bá ti fẹ́ kó lé ẹdìyẹ ìrànà ló máa wà wájú. ẹdìyẹ ìrànà ń lọ, wọ́n máa tuyẹ ẹdìyẹ ìrànà, òkú á máa tẹ̀lé. ẹdìyẹ ìrànà yẹn náà máa sè tí gbogbo àwọn àlejò ó lọ jẹ ńlé, náà fi máa ń sọ pé ẹdìyẹ ìrànà kì í sọ ohun àjẹgbé, torí pé ẹdìyẹ ìrànà yẹn wọ́n gbà pé tíwọ náà bá kú wọ́n jẹ tiẹ̀ náà. oyè so lẹ́yìn yẹn ni wọ́n yẹjú fúkà ẹ kárí oyè yẹn so ìtọ́jú ibi ìsinmi òkú tí wọ́n bá ti ṣètò fún tán ti ṣètò fún oyè báyẹn wọ́n wá ṣe iṣẹ́ pàtàkì. oyè iṣẹ́ pàtàkì oyè yẹn tí àṣà yà sílẹ̀ fún ìsìnkú. inú ẹ̀ láà yọjú bọ.
wọ́n wá ṣe kí ni o wọ́n wá ṣètò lórí pé wọ́n lọ bá ìyàwó ńlé bọ́jọ́ kan ló kú wọ́n lọ bá wọn ńlé wọ́n lọ ṣètò ó létò tí Yorùbá máa ṣe sínú ilé ẹni tó ṣẹ̀ sípò padà torí pé Yorùbá gbà wípé òkú ò lọ́bì kankan ó wà nínú ayé yẹn náà kó tó reincarnate ibo dẹ̀ lòkú máa ń dúró sí nínú ilé so tẹ́ ẹ bá délé ẹ béèrè wọ́n sọ fún yín so ìyẹn ni ìlànà ìsìnkú gẹ́gẹ́ bí àwọn bàbá wa lẹ́sìn bàbá àṣẹ òrìṣà bí wọ́n ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ so tẹ́ bá ń rí kinní kan lónìí nínú ẹ̀sìn wọ́n gbé e lára àṣà ni o ara àṣà náà ti gbé e torí pé àṣà ju ẹ̀sìn lọ òye tẹ́ bá wá ń rí kinní kan lára wa ẹ má rò pé ẹ̀sìn ló fún wa o so ọgbọ́n dẹ̀ ju agbára lọ so ẹ béèrè ẹlẹ́ẹ̀kẹta. ẹ dákun sí mi náà lè sọ̀rọ̀ tí wọ́n sọ sà. ẹ mute àlùbáríkà ní sùúrù. Ìtàláwà ṣí máìkì yẹn. ṣe ìbéèrè ọ̀rọ̀ kẹsàn-án sì ti gbà wọlé o lẹ́yìn ìbéèrè ẹlẹ́kẹta ni kí ni ìyàtọ̀ nínú ọ̀hún mi. kò ní ìdíkẹ́ gbà wọlé bọ́n ṣe jẹ́ lọ́n ṣe fún mi. ẹ bá gbà wọlé ẹ̀yà pọ̀jà ní ẹ̀. bá gbà wọlé ẹ̀yin náà mute bàbá Alibarika bàbá mi ẹ bá tún wọn mí jà yín bọ́lẹ̀. ẹ jọ sá bàbá mi Ìtàláwà ẹni sùúrù ẹ jẹ́ kí bàbá wa lẹ̀ sí sọ̀rọ̀ náà ẹni sùúrù Ìtàláwà ẹni sùúrù nítorí Ọlọ́run èmi kàn fẹ́ ṣe ìsúre fún bàbá Ètòláyé ni wípé lábúrà lè máa ń yẹjí fúkà o ìran yín lẹ pọ́nlé tó báyìí tẹ kú lọ́mọ ẹrú adẹjọ bọ́ ìsìlámù wèrè yẹn sílẹ̀ adẹ kú lọ́mọ ẹrú adẹ ń gbéran wa lárugẹ Ọlọ́run wàjà náà tá a mọ̀ sí wákà o wà náà rí mọ́ sí wà dáká o Ọlọ́run ọba gbọ́ ẹnì tó ń lẹ̀ ẹ̀yin èèyàn mi má bínú pé lárúbáwá ni mo fi ṣe ìsúre yẹn fún èdè kan tá a kàn kọ́ náà ni kò ní ìtumọ̀ kankan. ẹ ṣeun bàbá wa wà lẹ́sìn Ìtàláwà gbóhùn sókè Ìtàláwà gbóhùn sókè. kí ni mo àpọ̀lú yín kọ́lọ́n kọ́ bá náà kó gbà fún wa ìsìn mo bá béèrè nípa Ọ̀rúnmìlà àti Olódùmarè kí ni ìyàtọ̀ kí bẹ́ẹ̀ yàn mí. ó wàá sọ yín bí bàbá Ètòláyé ẹ jọ tó rọ lọ́hùn ẹ jẹ́ ká lọ sọ. mọ kùpì ẹ ó bá jẹ́ èyàn náà ló fẹ́ pọ̀ bàbá wa Ìṣọ̀lá bàbá Ètòláyé ẹ̀dá ó bá ṣe bẹ́ẹ̀ alábòsí ni ẹ. rárá sẹ́ ẹ jọ mo fẹ́ kí ẹni yìí kó sí kòtò kan kí ni kòtò yẹn òun náà ni kòtò ìbúra àṣọ ń bí ṣùgbọ́n ẹjọ́ ẹjẹ́ ń dá wọn lóhùn mẹ́ta ní ẹjọ́ ẹni ìṣàdéhùn ó ní tí mo bá dóhùn lóhùn béèrè mẹ́tẹ̀ẹ̀ta òun máa fi ìsìlámù lẹ̀ lónìí lórí pílátífọ́ọ̀mù yìí. wí mo sọ alákọ̀ọ́kọ́ kẹsọ alákọ̀ọ́kọ́ kẹsọ yìí báwo ni ẹlẹ́kẹ̀ẹ́ kẹsọ zero ni. bàbá Ètòláyé ṣe ti ní sẹ́yìn àpọ̀dà ni. tọ́ba jálá kọ̀ọ̀kan tí mo sọ ẹlẹ́ẹ̀kejì tí mo sọ ẹ̀gbá ẹ̀ nídìí ẹlẹ́ẹ̀kẹta nílẹ̀ ẹja máa ṣètò lọ ẹja máa ṣètò lọ́gbà yẹn ẹja máa ṣe nǹkan mi lọ ẹja máa ṣe nǹkan mi lọ Ìtàláwà Ìtàláwà bàbá wa Ìṣọ̀lá ẹ wá Kùránì yẹn tẹ́ gbójúlé yẹn ẹ wá sọ ọ̀rọ̀ tó wà nínú Kùránì yẹn tó dáa tó táwọn bàbá wa tí mo sọ yìí. bàbá Ètòláyé kò màlù Kùránì àwọn wíwọ́ sọ pé òun tó fi tọ́ ni. ṣáfà àkọlẹ̀ ní tí mo bá sọ̀rọ̀ ni ṣáfà àkọlẹ̀ ní yẹn ni. àfààní jẹ́ kó fún wọn lésì sẹ́. ó yá ẹ wá ẹ̀yin ẹ wá sọ bá a ṣe dáyé. ẹ wo bí ẹ gbọ́ láyé mi. ẹ sọ bá a ṣe dáyé. ẹ bá sọ mẹ́ta fún mi tó bá tẹ̀ mọ́ lọ́wọ́ ó yẹ sọ ká gbọ́. mo sọ pé ẹ bá sọ mẹ́ta fún mi ń gbé ìfèsì dámúlẹ̀ ẹ ń kẹ́ sọ fún mi ẹ jẹ́ kí bẹ́ẹ̀ kẹ́sọ́ lọ́wọ́ wèé kẹ́ búrí pé èmi àkùrà ni mi. ìsìn máa bẹ́ẹ̀ ìsìn pé kí ni yàtọ̀ kí n bẹ nínú Ọ̀rúnmìlà kí ni yàtọ̀ kí n bẹ nínú Ọ̀rúnmìlà àti Olódùmarè kẹ́sọ́ fún wa. ẹ sọ fún mi pé ẹ jọ ẹ ní ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo sọ ẹ gbà wọlé ẹlẹ́ẹ̀kejì ẹ gbà ẹlẹ́ẹ̀kẹta ò wúlò tálẹ̀ gbà kọ́kọ́ ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì ń sìn lẹ́lẹ́ẹ̀kẹta máa wúlò so kò jẹ́ bó ṣe jẹ́. ẹ fi Quran lẹ̀ ń béèrè rọ́bì Quran wà bẹ̀rù lẹ́sìn ló yà fún wa. bàbá mi ẹ jọ̀ọ́ ẹ fún mi ìṣẹ́jú kan Mr. Buhari tó ní ètò ń looking for money ṣé ẹnìkan ló bọ́ Ètòláyé débi tóbi dé yìí
ẹ ságọ̀ nígbà tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ń tàràn wa tẹ́ ló ń gbowó Saudi gbowó ń bì kan òun ni ẹ fi ń ru tàwọn èèyàn kankan tó bá ti ń gbé ẹrú rẹ̀ tó ti ń gbé ìran rẹ̀ lárugẹ ó ti dirú yín ìdìrín. ẹ jẹ́ kó sọ̀rọ̀ kó tún ọ̀rọ̀ tó sọ sálẹ̀ yẹn sọ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ sálẹ̀ yẹn. ìtumọ̀ ọ̀rọ̀ tí mo sọ ní pé ẹ̀yin tí bẹ́ẹ̀ ṣe ń gba wájú lẹ́yìn gbẹ̀yìn ẹ̀ dúró sójú kan kọ́mọ̀ pẹ̀ dúró sójú kan ẹ̀ kàn ń gba wájú ẹ̀ gbẹ̀yìn. ẹ̀yin wo náà gbàsà ẹ̀yin wo náà gbà. ẹ̀yin wo kí ló ń sọ. kí ni iwájú kí lẹ́yìn. ẹ̀yin lè máa ṣàfáàdé ni ẹ̀yin lè máa ṣe kinní kan lọ́la. ibo lẹ ti rí tó ti ṣàfà lónìí ló ti wá sí. ìgbà táwọn ẹ̀fẹ́ dé ńkọ́. àwẹ̀ wo. ẹ bá yẹ máa kú járe. níbo ló ti ṣe. àwẹ̀ sọ̀rọ̀ lélẹ̀ ibo ló ti ṣe. ẹ filẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ à ń gbọ́ ẹ. báwo yẹ wá ètò láyé sọ̀rọ̀ sẹ́ẹ̀ níbo ni lè ní àtẹ́tí tó ṣàfà. ibo papọ̀ sí àmọ́ bí amúsùlùmí ní àmọ́ bí oníṣẹ̀ṣe ní àmọ́ tó tẹ̀ ṣe ń bẹ ọkàn jáwọlé kiri ẹni àrùn. èwo ló ń ṣe gangan bẹ́ẹ̀ jẹ́ ká mọ̀ tó ń ṣe. jáwọlé ẹ ṣe jẹ́ ká jábọ́lẹ̀ kó yé bú. ẹ filẹ̀ ọmọ tí ò bá sórí ibú náà àti kánú láti máa ń wọ. ètò láyé wo lẹ́yìn ṣe ń bẹ̀ jàre ṣe èmi ò ṣe mùsùlùmí tó bá sì ń wo bí farabalẹ̀ tó bá sì ń sọ pé bóyá àfa ó tún pọn lé èmi ò ṣe mùsùlùmí máa ní. wá ní ẹ kí ẹ ní ẹ. kí ni mi bá wo oníṣẹ̀ṣe mi ò bá ní oníṣẹ̀ṣe ni mi. ẹ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn má sọ̀rọ̀ lọ fáwọn èwo ni kó múra fáre ni kó múra kíní kan lọ́la àwọn ọ̀lẹ́ wa ń tàn. ṣé lè gbádùn báyìí ṣé o mọ̀ mí rí ni ó bó ló ń gbé. ètò láyé ṣé orí wọn rí lórí ní ẹ ṣe ya wèrè lọ́mọ báyìí àwọn yóò ṣì olóbi irú yín náà àbí kí ló irú ọmọ òfowó lélẹ̀ olórí burúkú àbúrò òṣì ẹ wo bá àlá ṣe sọ ayé gbogbo yín dìdàkudà ṣé olórí burúkú ni gbogbo yín ni ẹ ń ṣi èrè ni ẹ ṣe wá fi ayé yẹn fi jọ Muhammadu Aboku sùn báyìí kí ló ń ṣẹlẹ̀ náà. ìyá mi wọ́n ṣàlàyé wọ́n ta wà bíbá iná wọ́n wèrè kọ́nà tó bá wọn ògbà wọ́n tí wọ́n ṣépè fún gbogbo yìí. ọlọ́ọ̀ni ọ̀fẹ́. ẹgbẹ́ mi sọ̀rọ̀ jàre èèyàn ṣàlàyé kọ̀ọ̀kan tani wọ́n ṣàlàyé kọ̀ọ̀kan bíbá iná tó lòun wà wọlé kí ló wá jókòó sí ẹ̀yà kéwu tọrọ jà aláìní làkà yìí òṣì kí ló dé ẹ máa apply gbogbo náà ní gbogbo máa sọ fún yín ni ẹ ṣe wá gbọ́ báyìí ẹ ṣe sọ olókùnkùn òpó ọkọ explain kọ fún ẹwọn náà wà olóko ògbà wọlé apatọrọ danẹnu ẹ ṣe sùúrù ìyàwó aláìkọ báyé yín dẹdẹ ẹ kò ṣiṣẹ́ àníkẹ́ ní sùúrù ẹ lọ wo fídíò ọmọ tẹ́ ń bá sọ̀rọ̀ náà amúgbó ni èmi ò amúgbó ọmọ ni ẹ lọ mọ Buhari ni olóbùkún ni náà amúgbó ni Buhari wo ọmọ tó wá lẹ́ẹ̀kan yẹn wèrè ni Buhari ẹ mọ ni bàbá ètò láyé ìtàláwà mi dẹ́gbọ́nù ẹ̀ ń bẹ̀ dákẹ́ ẹnu ẹ̀ ń bẹ̀ kò gbọ́ ohun tó sọ. mi mọ̀ ṣé Buhari ló ń pẹ́ jẹ́ ni. Buhari ló ń pẹ́ pé máa ń já kiri nìyẹn. eléyìí ni òun rè àbí. inú ilé àlàpà kan ló ń gbé trenches ló wà. mi ló ti wá mọ̀ mi rí tó wá ń sọ̀rọ̀ bí pàjọ́ ń gbé. bó ṣe máa ń já kiri nìyẹn ẹ máa bẹ́ tó yìí lọ bàbá. ìtàláyé ètò láyé gbogbo yẹn ló bẹ ẹkùn mẹ anybody. àwọn ọmọ òṣì táwọn bí jésù lórí àwọn ayé jésù ló àbí ayé àlá ló àwọn aláyé bàjọ. ẹ máa gbọ́ ẹ ní sùúrù ẹ̀yin náà ẹ wo nǹkan nísìn ẹ wo orú ọmọ ilé tó wá sókè yìí òye so ẹ wọ̀rọ̀ tó sọ yẹn gbogbo orú nǹkan tí àwọn ọmọ yẹn máa ń dìmú nìyẹn wọn á wá lọ gbé èèyàn sí background wọn á lọ mọ kéwọ́ ẹ̀kan ti gòkè ìsìn mélé rí nìsín. ètò láyé ẹ nídìí gbogbo eléyìí náà n tó bá wọlé lọ́yìn má dùn ẹja parí ọ̀rọ̀ ó ti wá sọ́dọ̀ tèmi náà rí i pé ṣùgbọ́n òun rí mi ẹ má wọrí ẹ má ṣe fún ṣọ́ọ̀ṣì kí aláya bàbá rẹ̀ kọ́ ìtàláwà ìtàláwà ọyẹ ẹ sọ̀rọ̀ sókè. ìtàláwà ẹ gbà tàkọ́kọ́ ẹ gbà kejì ẹ má jẹ́ ká waste time lórí yín program Quran là wá ṣe bí ẹ̀yin lẹ gbé Quran wá fún wa ẹni wo tó dá ìyá bye inú sùn náà program kò ṣe nípa bọ́lá yẹn mi náà program kò ṣe ní pé kí ni ká fi Islam lẹ̀ ní ká wà ní ìṣẹ̀ṣe ó yẹ ká padà wálé. ní sùn náà
ṣe sùúrù kó gbọ́ mi èmi ní pé kò fi Islam lẹ̀ kó wá nù ìṣẹ̀ṣe wo mo ní kó wá ṣe ṣé mo ní kó wá bọ Ṣàngó ni èmi ní kó wá nù ìṣẹ̀ṣe mo nínú ẹrú chain táwọn Lárúbáwá bá so mọ́ yín lọ́rùn kẹtù dànù èèyàn wà tí ò lọ sí. máa bí ẹnu sùn náà ìṣúra musu ẹnẹ sàn wọn bọ òkè ìdáláwà dákẹ́ ẹnu ẹ ń bẹ̀ dákẹ́ ẹnu ẹ kò gbọ́ ohun tó ń sọ fún ẹ náà. wà kí n ṣe wọ. ọba dá sí ọmọ èmi fẹ́ padà di Islam o mo fẹ́ di ìtàláyà ètò wa. èmi ní ìpè ẹ sí ẹ̀sìn kan nígbà kó wá ṣe o ti parọ́ mọ́ mi ní kó wá ṣẹ̀sìn tó má bí mi lọ́rọ̀ ẹ̀sìn kan gbọ́ ọ̀rọ̀ Quran ẹ̀yin lẹ́gbẹ́ Quran wọ Áfíríkà lẹ́sọ fún wa ń gbódà lẹ́fẹ́ bá yé àwọn ọmọ wa jẹ́ lẹ́sọ pé ànábì ló dáa jù ń táwa wa sọ bí nìyẹn àwa tó kùn lọ́rùn àwọn èèyàn wa. Sallallahu alaihi wasallam. kò yẹ ànábì yín tó dáa jù ọdún mélòó ló dó Aisha sọ fún wa ká gbọ́. ok ló dà fún ẹ ibi gbọ́dọ̀ yẹn ló dà fún ẹ. baba Sallallahu alaihi wasallam nusu bí gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ sọ̀kọ̀ lọ́wọ́ ẹ. Ma sọ fún ẹ ní pé ma sọ fún pé kí wọ́n bí kẹsàn-án mẹ́ta lọ́wọ́ yín ní pé fìtàmìlẹ̀ gbà mí gbọ́kọ̀ ní pé bọ́ọ̀lù ayé mi náà ó ní pé ànábì bọ́ ọmọdún mẹ́fà sùn kàbí ok ọ̀ní ìfẹ́ ìyàwó àkọ́fẹ́ ọmọdún mélòó ni. àbíwèrè ni bọ̀bọ̀ yìí ìyálàjà tuntun wọn náà ìyálàjà tuntun wọn náà ẹ fún mi 2 minutes pẹ̀lú talawa. ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ ẹ má bẹ̀rù ọ̀ní ọ̀fífẹ́ àbí ẹ ṣe sùúrù àlùbáríkà ẹ mút mo mọ̀mọ́ fi yín lẹ̀ síbẹ̀ ọ̀ní ọ̀fífẹ́ ṣé àwa sọ fún yín pé ọ̀ní ọ̀fífẹ́ ló dájú láyé ni ṣé bẹ́ẹ̀ ẹ̀yin lẹ nígbà ànábì ìwà ẹ̀ ló dájú ẹ ṣe wá fi wé ọ̀ní ọ̀fífẹ́ mi tẹ fẹ́ lọ sí. ìyàwó àkọ́fẹ́ ọdún mélòó ni erépọ̀ mi ọdún mélòó ni. ẹ ṣe bẹ́ẹ̀ yìí lẹ́sọ̀ fún ànábì ló dájú ànábì dó ọmọ ọdún mẹ́fà ọdún ọmọ ọdún mẹ́sàn-án ojú òtí yẹn tẹ̀ntẹ̀lé nìyẹn story ni wọ́n sọ jàre jábọ́lẹ̀ kó máa lọ story ni. wájú ẹ ẹ má jábọ̀ irọ́ ló pa ẹ má jábọ̀. no mtep kò ní ìdíkà lọ ẹ mọ wọn fẹ́ divert ọ̀rọ̀ Quran ẹ ti rí pé ọ̀rọ̀ alukuran lèmi ti sọ bíi nbọ ìyàwó àyè ṣe sùúrù bàbá wa Adédayọ̀ ẹ má bínú ìyàwó Àdùkẹ́ ṣe fẹ́ wá bú wa ni. no ìyàwó sọ pé ẹlẹ́bọ ó ń sọ ọ̀rọ̀ ẹbọ mo ń béèrè lọ́wọ́ ń sàlẹ̀ pé kí ni àwọn ń pè ní ẹbọ wọn dá mi lóhùn. kí lẹ fẹ́ tẹ́tù gòkè nítorí àwa respect ìgbésẹ̀ láti fi gbé yín gùn. ẹja bàbá mi ẹja kọ́kọ́ dé àlùbáríkà lónà ká wá padà sọ́dọ̀ ọmọ. ṣé bẹ́ẹ̀ ti wà ń bẹ̀ adé àlùbáríkà ṣé bẹ́ẹ̀ ti wà ń bẹ̀ àbí. a bá fún yín lọ́rọ̀ sọ nísìnyí ẹ̀yin náà lẹ fẹ́ máa yà lọ́tún lẹ fẹ́ máa yà lọ́sì ẹ̀sìn kánjú láti sọ̀rọ̀. ìyàwó Àdùkẹ́ ń bọ̀ yín kí lẹ fẹ́. Ìsọ̀lá tí mo lè sọ̀rọ̀. ó ga ọ a ní kẹ́ ṣe sùúrù bàbá ìkọláyé ìyàwó amúlíkà wà ń sàlẹ̀ ẹ jẹ́ ká ń du obìnrin sóbìnrin ẹ jọ ẹ jẹ́ ká ń du obìnrin sóbìnrin. ìyàwó amúlíkà ń gbọ́ yín. mo sọ ìyàwó Àdùkẹ́ ìyàwó amúlíkà kábọ̀ ìyàwó Àdùkẹ́ à ń gbọ́ yín. wọn sì ń bẹ̀rẹ̀ tí kájà wọn bọ́lẹ̀. máa ṣàjẹ́ kí bọ́lẹ̀. ẹ má jà wọn ẹ fọ wọn lẹ̀ mẹ́. à ń gbọ́ yín. ọ̀rọ̀ olè wà ní sọ́rí. ṣe fẹ́ máa report page bàbá Ṣọlá kọ́ tó máa report page yín ẹja wọn kọ́ máa report page yín tó ń bá ti lè sọ̀rọ̀ ẹ tún aṣọ ìṣe kẹganu sí mike. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ yàwó ẹ káàbọ̀. ẹ bá má ti já wọn tàbí wọn pé bá kí lè rí obìnrin nínú sí. ẹ kó wọn máa ẹni tí inú ìsìlámù kan ṣe. kọ́ lè mọ̀ wípé tán bá lo pẹ̀fíìmù aláàníkan pa wọ́n. aláàníkan pa wọ́n tó bá lọ bí iṣẹ́ tó bá ń rùn àwọn pípù yìí orí wọn ò tiẹ̀ pé rárá. tó bá lọ síbi iṣẹ́. èmi fẹ́ sọ̀rọ̀ ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ nìkan wá ní ìsìn àbáyé fẹ́ sọ̀rọ̀. nítorí yé mẹ́ẹ̀ la máa ń pè wá lọ́dọ̀ wa irú àwọn ẹ ṣe sùúrù ìyá amúlíkà ẹ má bínú ẹ jẹ́ ká bàbá yìí wọ́n ní ọ̀rọ̀ ń gbé wọn látẹ̀kẹ́ agbó yìí. kì í ṣe pé ọ̀rọ̀ ń gbé mi ṣé ọ̀dà sáà ìgbà tí Talawa wà bẹ́ẹ̀ mo fẹ́ hàn dùn wọn bẹ̀ tí ẹ aláwọ̀ mi kì í hàn dùn wọn. I understand. Mo sọ fún ẹ máa gbọ́ ẹ calm down. Ẹ ní kí àwọn akẹ́kọ̀ọ́ níbí báyìí ni ọ̀rọ̀ Quran náà ni ẹ má wọrí ọ̀rọ̀ Quran náà ni is Quran is ọ̀rọ̀ Quran náà ni
You understand? Kí ló dé tànà bí do Aisha lọ́mọdún 9 ẹ sì ní ká tẹ̀lé nígbà is the best example ẹ sọ̀rọ̀ nípa ẹ fi story rẹ ẹ má jẹ́ ká ibi yà fẹ́ sọ story ọ̀rọ̀ tàbẹ́ lómi sọ ẹ má dá sí ẹ̀yin ẹ bá wa sọ èyí tẹ bá wa ẹ má gbé wa yà lọ síbi kan ẹ má dá ìfàjọ ẹ sọ ànábì tẹni ká tẹ̀lé òun ló dáa ju àbí. máa wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ni. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Àbó fẹ́ pàṣẹ ló fẹ́ ṣù. Ó fẹ́ ṣe rí. Nothing concern you about this. Abeg mount. Bàbá Túmà rẹ̀ ẹgbẹ́ sùúrù ẹjọ́ bàbá mi ẹjọ́. Bóyá ṣe fún wọn lága tí wọ́n jókòó tí wọ́n fẹ̀yìntì bí ẹ lè ṣerú ẹ̀ tẹ́ bá dọ́dọ̀ wọn. But ìjọmọlúwàbí tẹ́ ń fi hàn yẹn ẹ jẹ́ ká máa fi hàn bẹ́ẹ̀ lọ fún wọn. Ní Uma tó wà ń sáré yín sọ tó ń bá ìyá Múlíkà sọ kí ni wí ní ìsìn náà? Ó mú wọn ẹ filẹ̀ jàre ẹ jẹ́. Ẹ filẹ̀. Alibarika ẹgbọ́n sọ. Ẹ filẹ̀. Àwọn tó kì í lo perfume nìyẹn tó máa ń rùn. Ẹ filẹ̀. Ẹ ṣe dá wa lóhùn ẹ̀yin àfa méjì àgbọ̀hùn anybody àgbọ̀hùn yín mọ́. Òpònútọ̀ wò lè sọ kankan tiẹ̀ òpònútọ̀ wò lọ́rọ̀. Wọ́n ní ẹgbọ́n sókè. So bọ̀dá Sọlá béèrè pé kí ló tà nábì du ọmọ ọdún mélòó lẹ pé jàre. Títàláwà àtàyè àlùbáríkà ẹ sọ̀rọ̀. Ìyá bàbá ìdákun mọ̀tì ẹjọ́ pè mí àti host ló yẹ kó máa sọ̀rọ̀ ṣé n ò lè dá sọ̀rọ̀ ni. Ó yẹ kẹ́yìn ọmọ listing tọ́rọ̀ bá kẹ́yìn wàhálà òyìn kẹ́ sọ̀rọ̀. Olùtàláwà yóò dá tọ̀ wò lọ́rọ̀ sọ tiẹ̀. Yálà yẹ lọ sí ìbàyìí náà. Yálà yẹ ọ̀dà tán. Ẹjọ́ mo ń bọ̀ náà bàbá Ìṣọ̀lá mo ń bọ̀ ẹni tí ẹlòmíì ò lè jókòó tì lódìndín 20 ọdún tá a bá ń sọ̀rọ̀ ọnú ayé tá a bá wá pàdé online ẹlòmíì ò kàn máa sẹnu yánmọyànmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ò mọ̀ yọ̀dà fún yìí tó láyé dàrí pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán yẹn. Ṣé gbogbo èèyàn ló lè lanu kàn bá sọ̀rọ̀ anyhow? Ṣé nígbà tí kálukú ti tò tẹ̀léra wọn lórí platform ń sìn ó ti sọ kálukú dẹgbẹ́? Bàbá wa Ìṣọ̀lá ẹgbọ́n sókè. Bàbá Ìṣọ̀lá ẹ mọ̀ tẹ́lómi bá ń bu yín bóyá ni ẹgbẹ́ ọmọ yín àbẹ́ni tẹ́lẹ̀ bọ́ ló mọ̀ bú yín lórí íńtánẹ́ẹ̀tì bó ṣe jẹ́ nìyẹn ẹ níbí inú ni àwọn ọmọ òyèrè èmi ò tí ẹ mọ̀ àdájú bó ṣe dùn. Ok Alibarika ìdáwà lóhùn ọmọ 9 years kí ló dé ẹni tẹ́sán bóyá is the best example ẹni tán torí ẹ̀dá lé ayé òun ló dáa jù káàmù fìtá mẹ́ta jẹun bó ṣe ń ṣe ní káàmù ṣe. Yọ̀dà fún pẹ̀lú ìbéèrè yẹn náà. Ẹ dákun ta ló tún sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí n answer wọn náà. So kéèyàn sọ pé òun fẹ́ ó dó ọmọ ọdún 9. Àkọ́kọ́ ni pé a kọ́kọ́ wo situation wo nígbà tí wọ́n wà yẹn. Sígbà yẹn sí àwọn tí mẹ́mbẹ́ gbà yẹn sí wọn ò lọ́pọlọ láti lè rò pé ọ̀dà àbí ọ̀dà. Ẹ understand? Izu kẹ́yìn sì béèrè pé ọ̀fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ọba àsùn lọ́mọ ọdún 9. Ṣé nínú crime ló wà nígbà yẹn ni àbí nìsín ló di crime? Alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn mélòó la mọ̀ ẹ dúró. Ẹni fẹ́ jẹ́ kẹ́ parọ́ ní ìfẹ́ jẹ́ kẹ́ parọ́ tó wà láò because òun nìkan ló ṣe gbà yẹn. Nígbà yẹn ọwà aláò ló jẹ́ kó ṣe tẹ́nibọ́dì ò sì complain nípa ẹ̀. Ṣé ìyàbá wa tẹ́lá wa rẹ̀ tó complain nípa yẹn ẹni fún ní proof ẹ̀. Proof tó wà tó fi aláò ńlọ́fà tẹ́ fi rí ìkà tẹ́ fi béèrè pé kí ló dé tó ṣe bẹ́ẹ̀. Ẹ ti ra ta proof tẹ́lẹ̀ lè béèrè lọ́wọ́ ni pé for aláò ń gbà yẹn àbí kò da lẹ́yìn wà ní proof ẹ̀ tí ò fi dá lélẹ̀. Ẹ ti understand? Ta ló tún ṣe ní ẹṣẹ sùúrù ta ló tún ṣe láyé ìgbà yẹn yàtọ̀ sóhun. Kò sẹ́ni tó ṣe iná ló fi wà aláò fóun. Ó mean pé kò wà allowed because tó bá wà allowed wọ́n mọ̀ ṣe gbà yẹn. Tó bá wà aláò ṣe ń gbọ́ mi kò wà aláò kọ́ ẹ. Alibarika ẹ jọ ẹ ní sùúrù Alibarika ẹ hold on sir. Alibarika ẹ hold on sir. Ẹ hold on Alibarika ẹ hold on ẹ jọ ẹ hold on please. Ẹ má dá host láàmú. Wọ́n béèrè ẹ má fi béèrè tú béèrè fún wọn. Ìgbà tí wọ́n fẹ́ ọmọ ànábì ó lọ́mọ òun kéré ọmọ ẹ̀dá ju Aisha lọ. Please give us evidence of whatever you are saying. Please kindly hold on please. When one person is speaking, could you let the person land so we don't talk over each other? Please give us evidence from the Holy Quran or from Hadith, or you give us the Sababul Nuzul or the Tafsir. Enough of all this talking.
Olika ẹ sọ òyìnbó ẹ sọ French sí àbí kẹ́ ẹ sọ Yorùbá torí arákùtọ̀nù ni mi ò rò pé gbóyìnbó ló jẹ́ ti sọ bẹ́ẹ̀ o mi ò bú wọn ẹ sọ French àbí kẹ́ ẹ sọ Yorùbá. Àlàyé dákẹ́. Don't be rude. Don't be rude. Don't be rude. Bàbá Adédáyọ̀ má bínú. Ṣé kò fẹ́ da fún ìyá ẹ̀ ni kó máa sọ pé bàbá ìyá ẹ̀ kò dán kí bàbá ìyá ẹ̀ I'm telling you. Ṣáyẹ̀ fẹ́ bàjẹ́ ni àbí torí pé sọ̀rọ̀ láti kọ́ oníkó nítorí wọ́n fún ẹ ní. mo dẹ̀ ń ro tiẹ̀ mọ́ ni mi ò fi bú ṣé mo lè sọ̀rọ̀ mo dẹ̀ ń ro tiẹ̀ mọ́ ni mo dẹ̀ ń ro tiẹ̀ mọ́ ni. wọ́n máa ṣe wèrè tọ̀hún yẹn ní ṣẹ́gbẹ́ ló sọ̀rọ̀ lùgbẹ́ dá fún ẹ. Do I ever insult anybody from the sense? You just did. Mi ò bá gbọ́ gbogbo ẹ̀ tí mò ń wò láti FYP. Please be quiet. I am talking. Èmi mo gba mic ẹjọ́. Mi ò lè pariwo ohùn mi máa há ẹjọ́. Please. Ìyá Múlíkà ẹ fún mi 1 minute. Okay, sir. Àlùbáríkà wo mi ò bú ẹ. Àlùbáríkà dúró mi ò bú ẹ. French speaking irọ́. Èmi mo ṣe pé nítorí pé ìwọ dákẹ́ ṣé àwọn tó bí ẹ wọn ọ̀pọ̀ ẹ bọ́ ṣe ń bá èèyàn sọ̀rọ̀ ni. Sáwà tó bí wọ́n ọkọ ẹ̀ ní ọkọ ẹ̀ lọ́sẹ̀sẹ̀ sí wọn ọkọ ẹ̀ náà kọ́ bí nìyẹn náà. Yàbá ń gbọ́ sọ ẹ kó lè sọ̀rọ̀ mẹ́tọ́ náà bá sọ̀rọ̀ ni. Ọ̀gá mo fi dáńjọ́ ìṣẹ̀ṣẹ̀ wo tó máa ń kásẹ̀ kí fẹ́ẹ́ yàn bọ̀ tẹ̀lé ni. Ayé máa bàjẹ́ ni olórí burúkú bá sọ yẹn. Olórí burúkú ni yàrá rẹ̀ àwọn bàbá tọkọ ẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ olórí burúkú ni wọ́n. Ayé bàbá ìyá ẹ̀ ti bàjẹ́ ó máa ṣòfò tọmọtọmọ ni olórí bú. Òrìṣà ọba ó yẹ ẹ bú dáadáa mo ti gbé lọ sí comment section ẹ bú dáadáa tó bá ti tó tán àgbé wa. ṣé mi lè sọ̀rọ̀ yìí sí. ẹ má ti sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀. ẹ jẹ́ kí mi sọ yìí ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ yìí sí. ìtara àkàlù ẹ̀ dákẹ́ ẹnu ẹ̀. Bàbá Ṣọlá jẹ́ kí n ṣàlàyé àárín yẹn fún yín nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé French speaking àti Yorùbá ni bí eegun Yorùbá French àwọn ọmọ ìlú yín tó gbóyìnbó wà bóyá àwọn tó jáde tó travel or tó lọ sí England àbí America míì ni wọn gbóyìnbó but àti ráwọn èèyàn tó wá sókè níbí tó jẹ́ pé French ni official èdè yín nílùú yín bẹ̀ yẹn ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ kó má sí pé Ìyá Múlíkà máa sọ òyìnbó lọ ilẹ̀ máa kún ẹni tí wọ́n bá sọ ò ní gbọ́ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ mo sì sọ bẹ́ẹ̀ mo kọ sí comment section fún bàbá ẹ̀dá níjọ́ wo ni tí wọ́n ń sọ Yorùbá tọ́nà ìfòyìnbó sí. So mi ò bu pé bóyá kò gbóyìnbó mi ò gbọ́ French ní ìsìn. Ẹni tí ò lẹ́kọ̀ọ́ ò ní gbọ́rọ̀ tá à ń sọ. Tí ẹ ní mo rò pé káwọn èèyàn wa tó jára Nàìjíríà kọ́ máa wá síbí kọ́ máa da òyìnbó bú palẹ̀ rẹpẹtẹ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ mi ò fi ṣe bú Ọlọ́run rínú mi ò mi fi bú o. Bàbá Adédáyọ̀ èmi mọ̀ yín. Sọ̀kọ́ tó wrong now. Sọ̀kọ́ tó wrong ẹni tí ò lẹ́kọ̀ọ́ ò lẹ́kọ̀ọ́. Bàbá bù ń kọ́. Ẹni tí ò lẹ́kọ̀ọ́ ò lẹ́kọ̀ọ́. Wọn kì í búyàn. Mi ò bú. Mi ò ní wọn tó kọ́ bọ́ọ̀lù kan rí. Bàbá Adédáyọ̀ ò búyàn sẹ́. Àbọ̀wébọ̀yè kì í ṣe àgbo àtọ̀. Èmi ò tí ì jẹ́ kí èmi kí lè bí. Bẹ́ẹ̀nu ẹ̀ dákẹ́ kò dákẹ́ ẹnu ẹ̀. Bàbá àánú Olúwa pọ̀. Agbo àtọ̀. Ẹ wo mo mute yín ṣe lẹ́ẹ̀rán mute. Èmi fẹ́ kí gbogbo lé. Wọ́n ní tá a bá débì kan à kí ìyá kí bàbá. Ẹ jẹ́ ń kílé ọmọ kan ni mí. Mi nǹkan máa rà. Ẹ jẹ́ kọ́ mẹ́rù ìgbẹ́nu ẹ̀ sọ́hun náà kẹ́lẹ́. Ẹ jẹ́ kémi ọmọ ọba kílé. Ẹ jẹ́ ń kílé. N tó gbéné mi lò ó. Ètò yẹn kùnà ni wọ́n. Ìgbé àti ẹ̀. N follow papa. Ni soveto. Mi fọn gàdí. Eno edo iso. Famille ode o fún a. Ame keke fọn yere. Apene Yehowa lo. Apene ma u gan. Apene ma u gan. Ela chene mi la yinko. Mi la yinko. Musi anu la jo. Mi la jo le yovo. Mi la jo le. Mi la jo le. Abi yogbo, abi yogbo. Anigbana wenemi, ejikula wenemi, miave hula wenemi, miave tala wenemi, ma uganve nkomi. Akpene milo. Musu akpo. Donc,
notre maman Moulikat, elle a fait une prière dans notre patois. Elle a prié pour que nos ancêtres, ceux qui sont morts, ceux qui veillent sur nous, qu'ils fassent que tout ce que nous demandons, vous qui êtes à l'étranger, vous qui êtes en Afrique, vous qui êtes partout, quel que soit l'endroit où vous êtes, que la faveur, la grâce de nos ancêtres soit pour vous. Et donc, notre maman, que Dieu te bénisse, que nos ancêtres te fortifient encore davantage. Et voilà. Merci encore. Merci. Ah oui, Chéo. Ejaga fún Italawa, ok. Ejaga gbọ́ Italawa ngba yẹn. Customer Italawa. Ètò láyé ni. No, customer ètò láyé ni ẹja fi wọ́n lẹ̀ because wọ́n promet pé àwọn gba Islam. Ṣebí mi mo ní kó sọ̀rọ̀. Mi tiẹ̀. Tó ìyá mi kó ṣàdúrà yìí sí ìyá mi kó ṣàdúrà yìí sí gbogbo nǹkan sọ kí léde àgànyìn Ọlọ́run gbọ́. Tó n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pé kí ni ẹ sọ tẹ́lẹ̀ pé Yorùbá ti wà ṣáájú Islam. Yorùbá ti wà ṣáájú Islam. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ Ànábì. Ànábì báwo ló ṣe bá Ìṣà sọ̀rọ̀? Nẹ́ẹ̀ni mo fẹ́ sọ ẹni sùn náà mo fẹ́ sọ. Ẹ sọ pé Yorùbá ti wà nẹ́ẹ̀ni mo fẹ́ sọ sẹ́ Yorùbá ti wà ṣáájú Islam kàbí ìsí àwa rí kà nínú ìwé pé wọ́n sọ pé Ànábì ó bá Aisha sùn lọ́mọ ọdún 6 ó bí wọn ní ọmọ ọdún 9 tí ó gẹ́ sọ nìyẹn ìsí ó fẹ́ lọ́mọ ọdún 6 ok d'accord ìsí èmi àbẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé bí Yorùbá ti wà ṣáájú Islam ọláàrin Ọọ̀ni Ifẹ̀ ìyàwó àkọ́fẹ́ ọdún mélòó ni. má dárúkọ Ọọ̀ni Ifẹ̀ mọ́ òpòlú ni gbogbo yìí. Èmi ni mo mute láyé ẹ má dán wo ẹni sùúrù bàbá. Bàbá Ọọ̀ni Ifẹ̀ ìyàwó àkọ́fẹ́ ọmọ ọdún mélòó ni. Bàbá ẹjọ́ mi ò fẹ́ bú. Ìgbà Islam yìí fi Islam lẹ̀ ẹni kó gbẹ́rì ẹ̀ jáde. Nǹkan tá a fẹ́ sọ fún náà nìyẹn tàbí ẹ̀ la ṣe mute ẹ̀ kó gbẹ́rì ẹ̀ jáde. Akaruwe ọmọ ọdún mẹ́rin máa wọ́n fẹ́. Mo ti send camera sí Oya gbé bẹ́ẹ̀ni jáde fún wa. Ọọ̀ni Ifẹ̀ ṣé Ọọ̀ni Ifẹ̀ ọdún mẹ́rin. Àfà mo ti mute yín àti gbọ́ ẹgbẹ́rì jáde. Ṣé mo pa ọ́ ni ṣé òun tọ́ ẹgbẹ́rì jáde. Àníwọ̀ gbẹ́rì ẹ̀ jáde sẹ́ gbẹ́rì ẹ̀ jáde. Àwa ní ẹ parọ́ ẹgbẹ́rì ẹ̀ jáde ẹ parọ́ irọ́ ni ẹgbẹ́rì ẹ̀ jáde. Àwọn ọmọ ọdún mélòó ni ìyàwó àkọ́fẹ́ ọmọdún mélòó ni ìyàwó àkọ́fẹ́ ọmọdún mélòó ni. Ẹ dúró ná ẹ kí sáyé dáyé lóhùn tí bàbá ètò láyé bá ẹ jẹ bá tí bàbá ètò láyé bá sọ ẹ bó ti ná ẹ bẹ̀rẹ̀ kọ́sọ̀ lọ́wọ́ mi ni ẹ jẹ́ kí n dáyé lóhùn. Bàbá àṣẹ òrìṣà ọba ẹ jọ 1 second. Ndekuku nẹ́mi pòǹpùà mi á mute na amefegun achane pompo. Bẹ́ẹ̀ni mo gbọ́. Bẹ́ẹ̀ni mo gbọ́. Tẹ́ bá ti sọ̀rọ̀ ẹ dákẹ́ kẹ́lómi kó tún sọ̀rọ̀ etí méjì ẹ̀mí ṣe ẹ gbọ́ òun mute yẹn hàn mute àwa ń lo airpod níbi tá a wà á sì ń lé ẹlòmíì náà rí bí àníkẹ́ ẹ mute náà kí ni jó yín lẹ́nu. Ọọ̀ni Ifẹ̀ ìyàwó àkọ́fẹ́ ọdún mélòó ni kẹ́ sọ fún mi ẹ ti lẹ́gbẹ̀ẹ́ pàpàrọ̀ ẹ sọ fún mi kí bọ̀. Àparọ́ ẹ ṣe sùúrù mo à ń to ètò ní ẹjọ́ à ń to ètò ní tẹ́ ẹ bá ń sìn mo fi bẹ̀yìn ẹ dákun tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ dákẹ́ kó fún yín lésì etí ò lè gbọ́ méjì kó máa hóye. ẹjọ́ mo fẹ́ fún wọn lésì tán bá ṣe tán. bàbá ètò láyé ọ̀dọ́ yín mò ń bọ̀ bàbá mi ẹ bá wọn ẹ handle wọn ẹ ṣe. òrìṣà ni wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀. Aṣọ òrìṣà máa bá wọn sọ̀rọ̀ dẹ́nà ilé máa fún wọn ní evidence Kùránì. Ẹgbẹ́ òun sókè. Lónà aṣọ òrìṣà pòǹpó kégbọ̀. Mo rò pé ẹ bá wọn sọ̀rọ̀ náà. Pòǹpó kégbọ̀. Ẹ bá wọn sọ̀rọ̀ náà. Èmi kàn fẹ́ sọ fún ọ ní pé nígbà tí bàbá Ètòláyé sọ̀rọ̀ ń sìn wọ́n gbé proof jáde síta wọ́n ní pé Muhammadu ó fẹ́ ọmọbìnrin ní 6 years ó sì bá sùn ní 9 years ẹ̀rí ẹ̀ wà
ní a lè gbé jáde nǹkan táwọn sọ yẹn ń sìn kí ló ṣe bàbá ìgbóná kí ló ṣe bàbá ìgbóná ẹ dúró náà ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ gbẹ́gbẹ́ tẹ́ sọ̀rọ̀ àṣẹ ìkìlọ̀ fún yín ni bàbá ìkìlọ̀ orí pápá yìí ni kéèyàn kan sọ̀rọ̀ tán kẹ́lòmíì tó sọ̀rọ̀ à ń lo airpod níbi tá a wà sẹ́ ẹ̀ ń diwá ẹ fẹ́ diwá létí ni láìsí lọ́jà àtọ́pá. ẹ ṣe gan ìyá mi now àwa ní ẹ̀rí nǹkan tẹ́ ẹ sọ yẹn ẹ gbé jáde kẹ́ fi dojú tì wá ṣòye yín tẹ́ ẹ bá ní ẹ̀rí ẹ̀ ẹ dákẹ́ náà wà lè na wọ́n dákẹ́ náà kí ló ṣe bàbá ìgbóná má ẹ sọ̀rọ̀ má gbé wá sókè padà ẹ sọ̀rọ̀. now tó bá gòkè padà wàá fún wa ní ẹ̀rí nǹkan tá à ń sọ now nígbà tí àwa bá ń sọ̀rọ̀ a máa ń gbé ẹ̀rí ẹ̀ jáde orí bàbá ètò láyé wọ́n ti gbé proof jáde ìwọ náà wàá gbé ẹ̀rí nǹkan tó ń sọ yẹn jáde wàá fi báàkì nǹkan tó ń sọ yẹn now àwọn fẹ́ kọ́ ẹ̀kọ́ ni olódo làwa àwa ò mọ nǹkan kan ṣóyẹ ìgbà tí mò ń sọ̀rọ̀ ń sìn onípẹ́ ta ló kọ Quran àbí ta ló kọ àwọn hadith nǹkan tó fẹ́ sọ fún wa nìyẹn àbí mi ò tí ì lọ síbẹ̀ kọ́kọ́ gbé ẹ̀rí nǹkan tó sọ yẹn kọ́kọ́ gbé ẹ̀rí ẹ̀ jáde wá fún wa tó bá ti gbé ẹ̀rí ẹ̀ jáde wá fún wa ń sìn inú mi máa dùn bàbá ètò láyé ẹ kọ̀ntínú pẹ̀lú ẹ ṣe. bàbá mi ẹ̀rí lèmi. òrìṣà ọba mo sọ fún yín pé kò dáńtọ́ òpònú lẹ́ni yẹn kò dáńtọ́ tiẹ̀ ó yá ẹni kó send request ká gbé padà. kò dáńtọ́ òpònú ni kò rí di ohun tí ń sọ wọ́n wí wọ́n pé ni ohun tí ń sọ. ìtàláwà sẹ́ni ìtàláwà níbo ló wà ìtàláwà ó yá sẹ́yìn. ìyá mi bẹ́ẹ̀ ṣe gbé bọ́ọ̀yẹ̀ ló sá lọ ni because kò lẹ́rìí ohun tó ń sọ